Kí ló tún ṣẹlẹ̀ sí Ibrahim Chatta báyìí o? Kí ló tún ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ìjẹ́ ẹ ṣì rántí Ibrahim Chatta tó ń ṣe fíìmù Yorùbá? Arákùnrin yìí a kò mọ nǹkan tí ó tún ṣẹlẹ̀ sí o, ṣùgbọ́n omi kan ń jáde lójú arákùnrin yìí ni. A kò tíì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Ibrahim Chatta lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣáà gbìyànjú láti máa gbàdúrà fún arákùnrin yìí, ṣùgbọ́n tí ẹ bá ń bá wa kálọ tí ẹ dẹ̀ wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan, a ó máa fún yín ní full details nǹkan tí ó ṣẹlẹ̀ sí Ibrahim Chatta. Lónìí, ìròyìn nípa Ibrahim Chatta òun là mú wá fún yín lénìí. Ẹ máa bá wa kálọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé ó sì interview kan tí Ibrahim Chatta tí ó lọ o. Níbẹ̀ ló ti sọ wípé láti bí ọmọ ọdún 12 ni òun ti kúrò ní àkàtà bàbá àti ìyá òun o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé òun ti ṣe kọ̀ńdọ́tọ̀ rí nínú ìpínlẹ̀ Èkó. Ó náà ti ṣe kọ̀ńdọ́tọ̀ rí ní inú Èkó o. Ó ní gbogbo ìgbà wọ̀nyí, ó ní kì í ṣe nǹkan tí ó rọrùn rárá. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé òun ò tíì ní fame nígbà yẹn, òun ò tíì di ìlúmọ̀ọ́ká, ṣùgbọ́n òun tún ṣì ń fi owó ránṣẹ́ sí àwọn òbí òun ní gbogbo ìgbà tí òun ń ṣe kọ̀ńdọ́tọ̀ nílùú Èkó. Ẹ ṣáà ti rí wípé púpọ̀ lára àwọn actors àti àwọn actresses wa wọ̀nyí ló ti la oríṣiríṣi nǹkan já. Ẹ mọ̀ wípé wọ́n máa ń sọ wípé ìrìn tí ò bá máa dà, ó gbúdọ̀ la iná kọjá. Lára iná tí Ibrahim Chatta tí ó là kọjá, òun la fi ń hàn yín báyìí. Ẹ gbìyànjú láti máa gbàdúrà fún àwọn actor àti àwọn actresses yín, kí a dẹ̀ gbìyànjú láti wà focus, torí kò sí nǹkan kan tí a lè ṣe láyé yìí, consistency ó matter gidi gan. Ẹ jẹ́ ká gbìyànjú láti wà focus kí a dẹ̀ mọ nǹkan tí à ń ṣe. Advice mi fún yín ní àárọ̀ yìí òun rèé o. Ẹ gbìyànjú láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.